àkóbá àdábá kọ́lọ́run má jẹ́ a rí. Àkóbá àdábá kọ́lọ́run má jẹ́ a rí. Ẹni tó mọ tó fẹ́ ṣoore fún inú rẹ̀ ń dùn pé ó fẹ́ ṣoore. Ẹni tó mọ tó fẹ́ ṣoore fún inú rẹ̀ ń dùn pé ó fẹ́ ṣoore. Oore lóro pé ó fẹ́ ṣeṣẹ́ ó ṣàmọ́pọ̀ kan Ọlọ́run ní. Àwọn òbílẹ̀ jẹ́ abatẹni jẹ́ wọ́n dúró síbi kan wọ́n ń ṣàdúrà o wọ́n sì ń fẹ́ kíre kó dìbí ẹni tó fẹ́ ṣoore fún o ó ṣubú lulẹ̀ ó dákú ó dákú ó dẹ́gbàbẹ̀ lọ sọ́run àkóbá dé o àkóbá àdábá kọ́lọ́run má jẹ́ a rí. Ènìyàn tó fẹ́ ṣoore fún o ó ṣubú lulẹ̀ ó dákú ó dẹ́gbàbẹ̀ lọ sọ́run àkóbá dénú. Àkóbá ò àdábá ò kọ́lọ́run má jẹ́ a rí. Àkóbá àdábá kọ́lọ́run má jẹ́ a rí. Àmì o ẹ̀yin tèmi àkóbá àti àdábá Ọlọ́run má jẹ́ a rí. Káre o ìyáàfin Ṣeun Adégbóyè ẹ wò ẹ̀yin tèmi ìhókùn ìhànra o ẹ̀dẹ̀kú dédé ìwòyí o ẹ kú bí ojú ọjọ́ ṣe rí èní á dára fún gbogbo wa nínú gbé sọnù bí ò ṣe bí ọmọ o gbogbo nǹkan tó ń mì tìtìtìtì ní ilẹ̀ yìí ó máa yọrí sí rere o Ọlọ́run á pètè sínú àwọn ìyá ọlọ́mọ á tù wọ́n nínú o á dẹ̀ tú àwọn ìjọba wa nínú o wọ́n á bá wa tú àwọn olólùfẹ́ wa sílẹ̀ o orúkọ tèmi kò yí padà Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété ó lórúkọ tèmi o èmi lè gírẹ́ òyì là kí ọba ọmọ táwùkú ṣe bí èmi lè gírẹ́ àmúra ìgbéraga kó àṣẹ Olódùmarè ni èmi lọ́mọ Èkìtì o ayẹ ọmọ Èkìtì di méjì lọ́dọ̀ mi ẹ kú gbogbo rẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbàdúrà àti kọ̀kọ̀ àti gbangba tẹ́ ẹ̀ dẹ̀ ń fi oríṣiríṣi ọ̀rọ̀ tútù tẹ́ ẹ̀ ń fi ránṣẹ́ sí àwọn olólùfẹ́ wa ní ibi tí wọ́n wà Ọlọ́run á ṣe èyí tó dáa nínú iṣẹ́ yín o àdúrà wa á gbà o á dé ọ̀dọ̀ Elédùmarè ẹ wo ẹ̀yin tèmi ìyáàfin Ṣeun Kútì òun lẹ̀ ń wò yìí o òun lẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yìí wọ́n sọ òtítọ́ ọ̀rọ̀ gidi lóríṣiríṣi níbí báyìí wọ́n fi oríṣiríṣi ìdí ọ̀rọ̀ wọ́n fi múlẹ̀ ẹ̀yin náà mọ̀ wípé tí n bá sáà ti rí ẹnìkan tí ó wà ní apá ọ̀dọ̀ ti tèmi tó dẹ̀ ń ṣe nǹkan tó jọ ti tèmi èmi náà mo máa ń gbé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ yẹn mo máa ń gbé wọn lárugẹ mo dẹ̀ máa ń gbé wọn síta kẹ́yìn náà kẹ́ gbọ́ nǹkan tó sọ èyí ló jẹ́ kí n gbóríyìn fún ìyáàfin Ṣeun Adégbóyè lénìí o wípé wọ́n kú ọmọ ṣe wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú bíbà yìí tó jẹ́ wípé mo fẹ́ kí ẹ̀yin olólùfẹ́ mi kí ẹ wo fídíò yìí láti òkè dé ìsàlẹ̀ nítorí lóòótọ́ o wọ́n yà bàrá sí àwọn ibì kankan o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwọn òtítọ́ kan wà nínú ibẹ̀ yẹn tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ lè ní ẹ rí mọ̀ wípé èmi gbogbo yín lẹ̀ ń fẹ́ kí n sọ̀rọ̀ àmọ́ ìdí tí mi ò fi ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí torí oríṣiríṣi nǹkan lèmi náà mọ̀ tí mo dẹ̀ rí tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ìdí tí mi ò fi ń sọ̀rọ̀ nínú ibẹ̀ ẹ máa gbọ́ lẹ́nu arábìnrin yìí lénìí ẹ máa gbọ́ lẹ́nu ìyáàfin Ṣeun Adégbóyè yìí lénìí ẹ gbọ́ gbogbo rẹ̀ nínú ọ̀rọ̀ tẹ́ bá ti sọ ibẹ̀ lẹ ti máa rí ìdí kan pàtàkì tí irú àwa báyìí tá a fi sọ̀rọ̀ nítorí a fẹ́ kí àtúnsọ̀rọ̀ kan di ọ̀rọ̀ wa mú kó má di wípé ó máa da nǹkan rú àmọ́ àdúrà là ń gbà àti níwájú ọ̀rọ̀ àti lẹ́yìn ọ̀rọ̀ kò sí nǹkan tí mo fẹ́ sojú pé kásà máa gbàdúrà kọ́lọ́run kó gba àkóso ẹ jọ̀wọ́ mo máa gbé fídíò yẹn mo máa gbé sí báyìí ẹ máa gbọ́ ẹ̀yin tèmi tẹ́ bá ti gbọ́ lẹ́yìn fídíò yìí kẹ́ jẹ́ ká pàdé ní comment section ọwọ́ yín kò ní kan ìsàlẹ̀ àpò nírú gbé sọnù bí ò ṣe bí ọmọ àbùkún ní tomi òkú àbùkún ní to lọ́sà Ọlọ́run á máa bùkún fún yín o ní rí ibi àkóbá o àkóbá àdábá gẹ́gẹ́ bí orin tí ìyá olólùfẹ́ wa yìí kọ àní rí o ẹ jọ̀wọ́ mo máa gbé fídíò yẹn sí báyìí ẹ jẹ́ ká pàdé ní comment section ìhókùn ìhànra ọmọdé ti dì sí o adé agẹ̀kanra o. Àkóbá àti àdábá Ọlọ́run ò ní jẹ́ ká rí nínú ohun gbogbo tá a bá wá ń ṣe ká ṣe ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì nítorí wípé alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ ikú pa ká tó má sọ ti ọpọlọ tó ń jọra rẹ̀ mọ́lẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ tó pọ̀ díẹ̀ láàárọ̀ yìí
mo sì ti fi àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀ mo ti kọ wọ́n síbí ní kọ̀ọ̀kan. Ẹ ti mọ̀ wípé ọba Olúwaṣeun Adébóyè a sọ̀rọ̀ ṣẹni mi o, èmi ò ní sọ̀rọ̀ dànù nítorí pé mi ò ní sọ̀rọ̀ nítorí ohun tí màá jẹ. Ọ̀rọ̀ tí mo dẹ̀ máa sọ ó máa ní kókó nínú. Ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ gbogbo àwọn ènìyàn tí wọ́n ń jáde fún Oriyomi Hamzat tí wọ́n jẹ́ antagonist ẹ̀. Bẹ́ẹ̀ ṣe antagonize Oriyomi Hamzat lẹ̀ ń kó bá Olori Naomi aya Ọọ̀ni of Ifẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀ ń kó bá gbogbo àwọn ènìyàn tó máa padà róore gbà lẹ́yìn wá ọ̀la. Nítorí pé wọ́n ní tí oore bá dibi ó lọ́wọ́ kan kà nínú. Mo máa ń sọ wípé ọ̀rọ̀ yẹn máa ń ní fault. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ oore ló ti dibi tí ò lọ́wọ́ kan kà nínú. Èèyàn ti gbóúnjẹ fún èèyàn tẹ́ni náà gbàbẹ̀ lọ sọ́run. Bẹ́ẹ̀ ni ṣe bí arákùnrin kan náà ni ó ń kun ilé. Ẹni tó ń bá kun ilé ló dáná oúnjẹ. Ó dẹ̀ dáná oúnjẹ tán ọ̀gá jẹun láì mọ̀ wípé nínú ohun tí wọ́n fi ń dáná oúnjẹ oró ọ̀dà ti wà ń bẹ̀. Ẹni tó nílé jẹun ó kú. Ẹni tó sáré dáná oúnjẹ wípé kí wọ́n jọ jẹun tó jẹ́ abánikunlé ó dẹ̀ rọrùn kò dẹ̀ lọ́wọ́ kankan nínú. Ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń yọ Oriyomi Hamzat ẹ rí wí ẹ rí sọ. Ohun tẹ́mi ṣe lè sọ wípé ẹ rí sọ ṣe mọ̀ pé mi ò kí ń sọ wípé nǹkan téèyàn ṣe ò dáa. Òun ni wípé èmi ò mọ̀gbà tó ti ṣẹ̀yìn tó ti dọ̀tá yín. Bẹ́ẹ̀ ni nítorí pé mo ń sọ irú àwọn ètò yẹn a máa kérò wá a máa kówó wá a máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó ṣọ̀rẹ́ èèyàn. Ṣùgbọ́n bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá ṣe ṣọ̀rẹ́ èèyàn tó bẹ́ẹ̀ náà ni ọ̀tá èèyàn ṣe máa tó. Kódà nínú ọ̀rẹ́ nígbà tí àṣìṣe kékeré bá wà ọ̀rẹ́ máa sáré padà bí ìgbà téèyàn padà lórí rọ́ọ̀gì ni. Ṣùgbọ́n kì í ṣerú wa kì í ṣerú wa. Tí Oriyomi Hamzat bá ṣe ìkà tí mo rí pé yes mo bá ọwọ́ ẹ̀ níbi ìkà mo lè má lè jáde láti antagonize ẹ̀ ṣùgbọ́n mi ò ní sọ̀rọ̀ sí rárá. A lè jọ sọ̀rọ̀ lábẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá. Ṣùgbọ́n kì í ṣe nígbà tí mo rí wípé bóyá àṣìṣe wà ń bẹ̀ o bóyá àṣìṣe ò sí ń bẹ̀. Goodwill ni àwọn méjèèjì ní. Kìdẹ́ ń ṣẹlẹ̀ Ìbàdàn nìkan ni Olori Naomi ti fáwọn èèyàn ní oúnjẹ. Ẹ wá ń jáde ó lò wọ́n ni. Gbogbo ẹ̀yin wòlíì tẹ́ máa ń ríran kíran yìí ẹ kọ́kọ́ lọ yọwọ́ ara yín kúrò nínú gbogbo àwọn ìran ẹ̀yìn. Nítorí wípé ẹni tẹ́ ń yọ̀ lénìí ẹ̀yin náà ò máa mọ bí tẹ́yin náà ti lè yọ̀ lọ́la tẹ́ máa ṣubú tẹ́ máa dá lápá tẹ́ máa dá lẹ́sẹ̀ tí stroke á dẹ̀ ṣẹlẹ̀. Nítorí tó bá jẹ́ ìbínú Ọlọ́run èèyàn ò ní lè bọ́ ń bẹ̀ o. Tẹ́nìkan bá wà nínú ìṣòro ẹ yé máa yọ ẹni tó wà nínú ìṣòro wípé kó ṣáàdẹ̀ yọ̀ dé ibi tí ẹ fi padà yọ̀. It's a bad idea. Even tó bá jẹ́ ọ̀tá yín ló fall sínú ìṣòro ẹ má yọ̀. Ẹni tó bá ń gbẹ́lé ọ̀tá kó má gbẹ́jìn torí pé ọ̀rẹ́ lè kó sínú ẹ̀. Wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ lórí nǹkan méjì kan torí bákan. Ẹnìkan jáde ó ní Oriyomi wọ́n ló ń ṣèdájọ́ lọ́dọ̀ ẹ̀ lọ́hùn ètò orí rédíò gbogbo ìdájọ́ tó dẹ̀ ń ṣe àbí gbogbo ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ lé lórí ẹ̀dẹ̀ ń kín lẹ́yìn o ẹ̀dẹ̀ ń share ẹ̀ o ẹ̀dẹ̀ ń sọ lábẹ́ comment section pé nǹkan bẹ̀ o ẹ̀dẹ̀ ń rí wípé àwọn ènìyàn tí wọ́n ń kó wá ara àwọn òbílẹ̀jẹ́ tẹ̀yìn náà ń gbàdúrà wípé kọ́lọ́run kó yọ wọ́n kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ pé tó bá sọ tán ẹ máa bú ìjọba lábẹ́ ẹ máa bú àwọn agbófinró lábẹ́ ẹ máa bú gbogbo àwọn agents tó yẹ kó máa ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ẹ máa bú wọn lábẹ́. Lóòótọ́ bí ẹnìkan bá rán ọmọ ìyá èèyàn lẹ́wọ̀n ó máa dùnyàn dọ́kàn èèyàn ti dọ̀tá onítọ̀hún bó bá jọmọ èèyàn ti dọ̀tá onítọ̀hún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń kẹ́jọ́ gan wá sórí Oriyomi Hamzat wọ́n kóró àwọn ẹjọ́ yẹn wá bárúwa náà. Mo ní ọmọbìnrin kan wá sọ́dọ̀ mi wọ́n ti di méjì tọkọ wọn ń bá ọmọ bíbí inú wọn sùn. Ẹnìkan ní òun ò fẹ́ kí n pariwo rẹ̀ síta ẹnìkejì lóun ò fẹ́ kí n pariwo ẹ̀ síta kí ló wá bá mi fún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń kẹ́jọ́ wá yìí gan wọn ò fẹ́ káwọn ẹra ara wọn tí wọ́n wá ń fẹjọ́ wọn sùn wọn ò fẹ́ kí wọ́n ṣẹ̀wọ̀n wọ́n kàn ń wá láti máa bà wọ́n lórúkọ jẹ́ ni. Nínú ibi tí mo wà yìí
làkànlé kan ti ń sọ lórí fóònù máa pariwo yín làgídígbé máa lọ sọ́dọ̀ àwọn pìrìsẹ́ńtà máa lọ Fresh FM máa bá yín lórúkọ jẹ́ àwa wá di agent tó ń ba àwọn èèyàn lórúkọ jẹ́ nígbà tí ìṣòro bá dẹ̀ dé ẹ máa dúró tì wá ẹ wo gbogbo àwọn ènìyàn tó ń pariwo yẹn tó ń sọ pé kó bá wọn fi Oriyomi Hamzat sílẹ̀ yẹn àwọn àgbààgbà àwọn ìyá lọ́jà àwọn tó jẹ́ wípé well ó dáa wọ́n ní ẹni yẹn ń pòwe bí ìgbà tó jẹ́ wípé àwọn mo rẹ́nìkan náà tó ń sọ wípé nígbà tí wọ́n dúró ti ramana kí lórúkọ bàbá wa bàbá Hilton Hotels Abdulrahman Ọládọyìn òun náà ti feel bẹ́ẹ̀ gbogbo yín lẹ́dẹ̀ go against bàbá náà gbà yẹn gbogbo yín pátápátá lẹ go against bàbá náà mo rẹ́ni pè mí pé kí n dá sí mo ní ẹ ṣàjẹ́ ń ṣẹnu mi ní gbọ́lágún lọ́nà kínní àti lọ́nà kejì ẹ ṣàjẹ́ máa wòran gbogbo yín lẹ́dẹ̀ go against bàbá náà gbà náà ṣé ẹni ẹlẹ́ni tó wà níbi tó wà yẹn ṣé òun náà ló tún sà sí Oriyomi Hamzat lẹ́yìn ọdún mélòó ẹ mọ̀ di ẹrùkẹ́rù Rahman Adédoyin ẹ fi sílẹ̀ níbi tó wà yẹn ẹ má mú nǹkan tí ò ń ṣe nǹkan wọ nǹkan wọ́n tún ní àpótí ẹ̀rí ni someone was just telling me that one this morning pé àwọn ò tiẹ̀ wo program àpótí ẹ̀rí yẹn wọ́n ní Oriyomi ṣí àpótí ẹ̀rí kan ẹ̀yin èèyàn wa ẹ yé máa dàbàrú ọ̀rọ̀ mọ́ àwọn ènìyàn tí wọ́n ń wá gbogbo ọ̀nà láti fọ àwùjọ àti orílẹ̀-èdè Nàìjíríà mọ́ àwọn ohun tí kò tẹ́yín lọ́rùn tẹ́dẹ̀ tún rí àwọn ènìyàn kọ̀ọ̀kan bí àjàjàgbara nígbà tí wọ́n bá wà nínú ogun ẹ yé máa mú àwọn nǹkan ìbànújẹ́ wá sí ìrántí kò dẹ̀ dá o mo dẹ̀ máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà kò dẹ̀ dá o gbogbo tẹ́ mú wá sí ìrántí yẹn ni màá kọ́kọ́ sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí kí n tó máa bọ́rọ̀ mi lọ àpótí ẹ̀rí yẹn ṣọ́lọ́run ló wá ń bínú àpótí ẹ̀rí tí kápẹ́ńtà kàn àpótí ẹ̀rí ò nítumọ̀ mọ́ nínú Christianity I'm telling you àpótí ẹ̀rí ẹyọ kan péré ni ní gbogbo ilẹ̀ Israeli kò pé méjì gbogbo àpótí ẹ̀rí ní gbogbo òjò pátápátá has no meaning in Christianity a kàn ń ṣe ní ìrántí ni gẹ́gẹ́ bí Jésù Kristi Olúwa ṣe sọ wípé gbígbára òun láti jẹ ẹran ara òun àti ẹ̀jẹ̀ òun ẹ máa ṣèyí ní ìrántí mi kò kí ń ṣe búrẹ́dì tí Jésù Kristi fún àwọn ọmọ ẹ̀yìn méjìlá lórí tébù yẹn là ń ṣe we make the bread we prepare the wine oríṣiríṣi fruit la fi ń ṣe pastor church tèmi máa mú àwọn oríṣiríṣi fruit náà fi máa ṣe he will not go to the mall to buy the wine or in the market adẹ̀rẹ̀ àwọn tí wọ́n ra wine tí wọ́n mix ẹ̀ mú mi ní ìrántí Olúwa ni àpótí ẹ̀rí ò ní mí ní Christendom Christian ni mí ṣùgbọ́n ìjọ tó bá gbé kalẹ̀ pé àwọn fẹ́ máa ní àpótí ẹ̀rí I support them mo ti attend kíní àpótí ẹ̀rí Ṣẹ́gun rí aṣọ funfun ẹni tó dẹ̀ gbé dẹ̀ ń fi ó dẹ̀ ń ṣubú ó dẹ̀ ń ṣe gbogbo ẹ̀ àwọn èèyàn dẹ̀ ń jó lọ́jọ́ náà tó rọ́mọdé Apostolic Church ni mí it has no meaning to me I was just laughing mo dẹ̀ ti lọ sí one Cherubim and Seraphim tán ní kí n lọ wájú àpótí ẹ̀rí kí n forí balẹ̀ kí n dẹ̀ jẹ́jẹ́ mo ní mi ò ń jẹ́jẹ́ o mi ò dẹ̀ lè forí balẹ̀ fápótí mi ò ṣe àpótí ẹ̀rí bàbá yẹn lọ́jọ́ náà tí wọ́n gbé wá ṣe bí àwọn ènìyàn ti horo mọ́ bàbá yẹn tó jẹ́ wípé àwọn ikọ̀ àgídìgbò ló gba bàbá yẹn sílẹ̀ ṣé bí wọn bá ti sọ wípé bàbá yẹn ló pa ọmọ yẹn tí àgídìgbò ò bá dá sí kí wọ́n ṣí àpótí ẹ̀rí yẹn kí ẹni tó lè túmọ̀ nǹkan tí wọ́n kọ sínú àpótí ẹ̀rí yẹn sọ wípé àmín 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 ni wọ́n kọ síbẹ̀ ṣé bàbá yẹn máa wà vindicated can God get angry by vindicating his servants ẹ yé mọ̀mù lómù ẹ yé dà nǹkan ẹ yé darúrú pọ̀ mọ́ sápà ẹni tí ò bá lọ́pọlọ láti sọ̀rọ̀ it is not compulsory you come on internet to talk if you are a pastor if you are a prophet if you are just a speaker preach to people àwọn ọ̀rọ̀ tó ní wisdom wà tó yẹ pé tó bá lanu ẹ kó tó ọ̀rọ̀ awo máa kó sí ẹ lẹ́nu àpótí ẹ̀rí yẹn ló vindicate bàbá yẹn wípé òun kọ́ ló pa ọmọ yẹn ikọ̀ àgídìgbò ló investigate tá fi mọ̀ pé ọmọ yẹn sick tá fi mọ̀ wípé àwọn ni wọn ò rówó gbọ́ ọmọ yẹn lọ sí hospital
tá a fi mọ̀ wípé nọ́ọ̀sì tí wọ́n lọ gbọ́ ọmọ yẹn bá advice wọn pé kán gbé lọ sí general hospital àwọn ni wọ́n ń complain owó ordinary typhoid ló pa ọmọ yẹn kò ń ṣàpótí ẹ̀rí. That was the conclusion. Mo ráwọn èèyàn tán wá létà tán lórí Yomi Hamzat ó ṣojú ṣáájú ó ṣe gbá ó ṣàwo tó bá ti jẹ́ ti Christianity Ọlọ́run kọ́ ló ti orí Yomi Hamzat sínú ìbànújẹ́ kò ń ṣe Ọlọ́run àwọn Christiani. Oore ló dibi ó dẹ̀ dibi l'Abuja ní church l'Abuja ṣọ́ọ̀tì arrest pásítọ̀ yẹn náà ní Anambra ó dibi l'Abuja ṣé àwọn tó ṣe tàbújá yẹn tí èèyàn 15 náà kú ṣáwọn náà ti wà ní gbàgà ọlọ́pàá ènìyàn tó lórúkọ àti ipò lórúkọ ń wá àti pé Oriyomi Hamzat fúnra ẹ̀ ti fún kinní yẹn ní publicity. Mama Naomi ti wá wọ́n ti sọ̀rọ̀ nípa ẹ̀ ó ti go viral on internet everybody was ready ṣe mọ̀ àbámọ̀ gbogbo wa la máa ń gbọ́ nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ tán ǹbámọ̀ kí má ṣe báyìí ǹbámọ̀ kí má ṣe báyìí nígbà tí èrò rere bá di èrò ibi tó dáràn sóní nǹkan lọ́rùn ni o bá ti ṣe báyìí o bá ti ṣe báyìí gbogbo o bá ti ṣe tèmi ń sọ yẹn wà láì mò ń sọ bí mo ṣe ń gbọ́ ip yẹn ni mò ń sọ táwọn èèyàn tó súnmọ́ mi tán lè jẹ́rìí sí kódà mo suggest nínú ara mi pé Oriyomi ò bá ṣe kíní ní họ́ọ̀lù ó yẹ kó study environment tó wà kó dá àwọn ènìyàn rẹ̀ mọ̀ mo ti sọ láìmọye ìgbà wàá study orílẹ̀-èdè tó wà wàá mọ Nàìjíríà tó jẹ́ wàá mọrú nǹkan tó jẹ́ kó o tó lè sọ̀rọ̀ kó o tó lè gbégbèsè kó o tó lè wà kó o tó lè ṣe ètò lórí rédíò. Bẹ́ẹ̀ ni I have a lot of things on my head tó máa wá gẹ́gẹ́ bí bọ́dí ètò máa béèrè pé ṣeun nínú orílẹ̀-èdè Nàìjíríà ṣé orí ẹ gbé ṣé àyà ẹ gbà á nígbà tí n bá yẹ̀wò pé mi ò kí ń ṣọmọ elénìyàn máa rí pé no orí mi ò gbé àyà mi ò gbà á ṣe rí gbogbo àwa pàtàkì tá a wà ní internet. Hello Láìdé hello mo ń gbọ́ ẹ. jẹ́ kí n pẹ́ padà mú wa lórí live program mi lè rí kọ̀lẹ́ ni ọlọ́bẹ̀ kí n má gbé Ọlọ́run á jẹ́ ká ṣàṣeyọrí. A fẹ́ celebrate Alhaji Galawa ní Tampan fún oyè tí gómìnà Ṣèyí Mákindé bá wa fún wọn àwa kọmitì là ń sọ̀rọ̀ ẹ má bínú mo ní láti gbé màá rí wípé orí mi ò gbé àyà mi ò gbà ètò tó máa rinlẹ̀ gidi ṣùgbọ́n mi ò lẹ́mìí ẹ̀. Àwa ènìyàn pàtàkì wà lórí internet Oriyomi mọ̀ pé tóun bá jáde sáàrin ìgboro wọ́n á fà á láṣọ ya wọ́n á fà á nírun ya ní Nàìjíríà àti ní abroad ṣùgbọ́n òfin ju gbogbo wa lọ. Ṣé ẹ rí àwọn ènìyàn tí wọ́n ń pariwo ẹ bá wa fi Oriyomi sílẹ̀ ẹ bá wa fi Oriyomi sílẹ̀ gbogbo Alhaja Kaola ń bẹ̀bẹ̀ eléyìí ń bẹ̀bẹ̀ tó ń bẹ̀bẹ̀ òfin orí wa o kó má ṣẹlẹ̀ ni o òfin ò dá wa mọ̀ o kẹ́ ẹ pọ̀ níwájú court adájọ́ with talk on nǹkan tó wà níwájú ẹ̀ á ṣèdájọ́. The only thing tó lè avert ogun yẹn òun ni kí lọ́ọ̀yà wọn kó gbónu sásásásásá kó dẹ̀ má dalẹ̀ ká dẹ̀ wá rí àwọn ènìyàn sàràkí tí wọ́n jẹ́ ẹran ara adájọ́ yẹn láti sọ wípé dákun ò dẹ̀ bá mi ṣe bẹ́ẹ̀ ó possible lórílẹ̀‐èdè Nàìjíríà ó possible abroad ó possible ní anywhere níbi téèyàn ti ń fi ènìyàn ṣọ̀rọ̀ jẹ́ kó rí báyìí jẹ́ kó rí báyìí jẹ́ kó rí báyìí mi ò ní má fún wọn ní jìyà ṣe báyìí ṣọ́ọ̀tì ẹ̀jẹ̀ bí ní ṣe báyìí kọjọ dárò kádájọ́ wá déwájú ẹjọ́ tó bá sọ òun ni gbogbo ayé wí. Ìyẹn number 1 mo sọ wípé there is a little error in the arrest. Bí information tí mo gbọ́ bá rí bẹ́ẹ̀ error díẹ̀ wà nínú arrest Oriyomi Hamzat Queen Naomi àti organizers àti principal Islamic secondary school Bashorun Ìbàdàn. Wọ́n kàn fẹ́ bà kàríà ẹ má bínú wọ́n kàn fẹ́ bà kàríà bàbá yẹn jẹ́ retirement and everything nínú iṣẹ́ ìjọba. Ó dàbí nínú nǹkan tí mo gbọ́ nípa ọ̀rọ̀ principal yẹn mi ò kúkú mọ̀ rí tí n bá máa sọ wípé mo fẹ́ jà fún yàn sìn Oriyomi ní tèmi Olori Naomi lásùnmọ́ lórí internet
mi ò ní connection pẹ̀lú principal Islamic school Bashorun rí o kẹ́ bá lè mọ̀ wípé I am just kí ni mo fẹ́ sọ ná just plain mo ti gbàgbé òyìnbó tó yẹ kí n kìbọ̀ man yìí ọ̀tọ̀ ló dá dúró is not an organizer ó dàbí ìgbà tó sọ wípé mo ní hall àwọn èèyàn wá gba hall mi mo ti gbowó mi mo fún wọn ní receipt nǹkan wá ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n wá arrest me as an organizer. I am not the organizer. The man is not an organizer. Ó tí mo dẹ̀ gbọ́ from reliable source lọ́dọ̀ ẹni tí mo ti béèrè tó bá rí bẹ́ẹ̀ ni wípé nígbà tí wọ́n book Islamic school wọ́n bàbá yẹn tó jẹ́ principal yẹn ó inform Ministry of Education ó dẹ̀ sanwó tó yẹ kó san síbẹ̀ lórúkọ school yẹn a jẹ́ pé ìjọba ti gbọ́ nípa rẹ̀ pé wọ́n fẹ́ lo venue yẹn Ministry of Education dey approve ẹ̀ kò tiẹ̀ yẹ kí arrest ó kàn rárá kò sí lára organizer so tí àwọn tí wọ́n arrest wọ́n bá rí wípé principal yẹn kò lọ́wọ́ ń bẹ̀ bó bá wù ló lè dúró tì wọ́n bó bá wù ó lè má dúró tì wọ́n wọ́n fẹ́ gba security láti secure àdúgbò bẹ̀ kò kàn wọ́n fẹ́ gba àwọn kí ni wọ́n ń pè wọ́n fẹ́ gbé àwọn Red Cross sílẹ̀ láti jẹ́ elétò ìwòsàn kò kàn àwọn fúnra wọn tí wọ́n fẹ́ organize nǹkan yẹn àwọn ni wọ́n máa provide adequate health care and security kò sí nǹkan tó mi ò lè gbé ọ̀lù sílẹ̀ nsìn káwọn èèyàn fẹ́ gba ọ̀lù mi lẹ́yìn pé mo fẹ́ monitor ẹ̀ wípé kí wọ́n má babẹ̀ jẹ́ so kí wọ́n bá wa gbé yẹn yẹ̀ wò mi ò sọ wípé ẹ jẹ̀bi mi sọ pé nǹkan tẹ́ ṣe ò dá o but I'm just saying kò yẹ kí arrest kan máa yẹn rárá ṣùgbọ́n nínú nǹkan tí wọ́n fi arrest wọn tó bá yẹ kó kàn wọ́n ọmọ balùwà Ṣeun Adébóyè mi ò tó yín gbé lẹ́nu sọ́hún o ìyẹn nìyẹn ẹlẹ́ẹ̀kejì ọ̀dálẹ̀dálẹ̀ làwa èèyàn tá a bá dá sílẹ̀ tán àpadà lẹ́yìn wọn èmi ò ní mú ẹnu mi kúrò bí mo ṣe ń gbàdúrà pé gbogbo ẹbí tí làlúrí yẹn ṣẹlẹ̀ sí látàrí àwọn ọmọ ológo àwọn ọmọ yẹn ni mò ń sunkún fún àwọn ọmọ tí wọn mọ nǹkan kan àwọn ọmọ tán wá ní nǹkan tó wá ṣe láyé àwọn ọmọ tí wọn mọ̀ pé wọ́n ń pín nǹkan níbì kan àwọn ọmọ tí àwa òbí darí wọn lọ síbẹ̀ fúnra wọn ẹ lè ṣe yẹn nílùú òyìnbó ṣé ẹ lè ṣe yẹn nílùú òyìnbó nígbà tó jẹ́ wípé bí o bá gbé ọmọ sínú àwọn ni wọ́n ṣe trọlí tó máa fi ra nǹkan nínú mall wọ́n dẹ̀ ṣe ibi tó máa gbọ́mọ kékeré sí ńbẹ̀ tó yẹ pé ibi tó gbọ́mọ sí yẹn ọmọ ò gbọ́dọ̀ ṣubú ńbẹ̀ kó o tó ṣẹ́jú pẹ́ àwọn ọlọ́pàá ti dúró díẹ̀ níta tó o bá rẹ́nu gbára ẹ sílẹ̀ wọ́n á gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n á lọ fẹ́ni tí ò rí bí wọ́n rí pé ò ní ìdí ẹ̀ ló ṣe lè tọ́jú ọmọ. òun ni mo ṣe sọ wípé tó bá jẹ́ wípé wọ́n ṣe àwọn security kan tó wà tó yẹ kó wà fún àwọn ọmọdé tí wọ́n ṣe ní abroad gbogbo àwa òbí ní Nàìjíríà ti máa stop child abuse èmi ò ní mẹ́nu mi kúrò ń bẹ̀ wípé àwọn òbí yẹn gangan ni wọ́n commit error. What effrontery, what poverty will make a mother or a father throw his or her child over the fence because of oúnjẹ èmi mi ní mẹ́nu tèmi kúrò ńbẹ̀ mi mẹ́sẹ̀ mi kúrò ńbẹ̀ tá a bá ń sunkún a máa ríran ìbànújẹ́ tí mo ní lórí àwọn ọmọ yẹn ni àwọn èwe aláìlẹ́ṣẹ̀ tí àwọn ọmọ bá pé 20,000 tí wọ́n ń sọ pé ẹ̀yin òbí ẹ ṣá máa máwọn ọmọ yín wẹ máa bá wa drop ẹ̀ fún wọn a máa secure wọn tó wá fi security sí ẹnu ọ̀nà tó pọ̀ rẹpẹtẹ tó bá sọ pé wọ́n ti parí ẹ̀yin òbí ẹ ṣá wo àbí kan hang sí a ti parí o báwọn ọmọ ṣe ń jáde ṣó recognize ẹ yes it's my mother it's my father torí níbẹ̀ gbọ́mọgbọ́mọ náà wà ń bẹ̀ ṣebí lẹ́yìn ìgbà tí wọ́n ṣe kinní tán wọ́n sì kó àwọn ọmọ kan sílẹ̀ àwọn ọmọ tí ò sáwọ̀ ìyà lára wọn tí wọ́n ráwọn òbí wọn níbo ló wà nígbà tó mú ọmọ ẹ lọ sí àárín èrò tí ọmọ fi kúrò lára rẹ̀ ṣebí wọ́n náà sọ wípé wọ́n provide ààyè fún àwọn òbí gẹ́gẹ́ bí olórí Naomi ṣe sọ àti àwọn òbí tó máa mọ́mọ wá àti àwọn ọmọ níbo ni wọ́n wà tí o fi kó ọmọ mẹ́ta lọ tó o mọbi táwọn mẹ́tẹ̀ẹ̀ta wà tó o dẹ̀ dúró lórí ìdúró ṣó o lè ṣèyẹn nílùú òyìnbó tó o bá kọ́ ọmọ lọ sílùú òyìnbó kó o fọmọ játa ọmọ tó lóyún fún oṣù mẹ́sàn-án tó rọbí tó jìyà lé lórí tó dẹ̀ ti ń tọ́ dé èjì tí gbogbo wọn wà yẹn
oúnjẹ ọjọ́ kan tí gbogbo ẹbí yín ò lè jẹ lẹ́ẹ̀mejì ń ló fi sọ dídí ọmọ méjì mẹ́ta nù. Mo sọ wípé àwọn òbí yẹn gangan, àwọn tí wọ́n ṣe ọmọ níṣekúṣe yẹn gan, ó yẹ kí wọ́n arrest wọn, tàbí kí àwọn òbí yẹn lọ máa sọ níwájú kóòtù wípé àṣẹjọ́. Murder case ni wọ́n charge àwọn people yìí fún. Ṣé èròǹgbà wọn ni láti pa àwọn ènìyàn ni, àbí láti jẹ́ kí àwọn ènìyàn tí ìbànújẹ́ wà nínú wọn, tàbí tí wọn ò rí jẹ tó, tàbí ọ̀kánjúà tó ní tó tún fẹ́ gbà ní inú eléyìí tí wọ́n fẹ́ fún aláìní, kínú gbogbo wọn ṣàdùn. That was the aim and objective. Nígbà tí ẹ̀yin wá jáde tẹ́ ní wọ́n lò wọ́n ni, mo sọ wípé kí irú àwọn wòlíì bẹ́ẹ̀ pa ẹnu wọn mọ́ títí Jésù fi máa dé. Ọlọ́run máa fọ ojú ìran inú yín àti tìta yín. Ẹ̀yin ò rí kí wọ́n tó bẹ̀rẹ̀ wípé ẹ má ṣe o, wọ́n fẹ́ lò yín ni o. Ẹ rí Oriyomi Hamzat, má jẹ́ kí Naomi ò wá, ó fẹ́ kó bá ẹni o. Ẹ ò rí ọmọ omi ni Naomi látijọ́ tó ti ń pín káàkiri, kò kí ń ṣọmọ omi, ó ṣẹ̀ṣẹ̀ wá dọmọ omi. If you hate these people, it doesn't mean you should implicate them or aggravate the tension, tàbí kẹ́ complicate nǹkan tó ti wà ńlẹ̀. Kò ní ìdí náà, ṣe bẹ́ẹ̀ bímọ títí yín, ẹ bímọ tí yín náà. What happened? Kò dùn nínú ẹnì kankan, kò dùn nínú gbogbo àwọn aráàlú. Wèrè ló máa sọ pé òun gbọ́ pé ọmọ èwe 35 kú àti ọmọ 4 lọ hospital. Ta ní inú òun dùn àbóun fẹ́ máa fi yẹn ṣe skit kan láti máa ṣàwàdà. Ta ló láwàdà wèrè? Not now, not ever. Kò wá gbọ́ wípé ẹnìkan ni yóò jìyà rẹ̀, á jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. Ẹ̀ṣẹ̀ ni kí èèyàn fẹ́ dùn àwọn ènìyàn tí ò ní nínú. Èmi ò sọ pé Oriyomi Hamzat ò ṣe mistake tíjọba bá sọ bẹ́ẹ̀ o. Èmi ò sọ pé kò commit error o. Ọlọ́run nìkan ló gbọ́n tán o. Ṣé mọ̀ pé àwọn kankan máa ń gùnyàn, owó, ipò, ohun tí àròpá lè ní ta ní, àbí ìgbà tí èèyàn bá rí wípé òun fẹ́ rí rere ṣe. Ó máa ń gùn mí tí mo bá rí pé mo fẹ́ rí rere ṣe. I only try to caution myself. Táàgì tí mo fi hàn yín kò ń ṣe nítorí pé torí Oriyomi Hamzat ó ṣẹlẹ̀ o. Táàgì yẹn ti wà lórí table a week láti ọjọ́ tí ẹni tó fún mi lówó wípé kí n lọ fún wọn ní owó pé kí n ṣe oúnjẹ fún èèyàn bíi 100 ni mo ti kó táàgì yẹn wá. Mo dẹ̀ ti sọ pé èmi ṣe oúnjẹ fún èèyàn bíi 100, èmi gan ti ń fẹ́ gbóúnjẹ fún wọn kí n jọ kan mi lápá. Mo oversee ẹni because I know our people. Fún nǹkan ọ̀fẹ́ mi ò ní sọ nǹkan kan nípa ẹ̀ torí mi ò kí ń ṣe ajẹbọ kẹbọ jẹ. So ìyẹn bẹ́ẹ̀. So òfin máa ṣiṣẹ́ ọwọ́ ẹ̀, òfin á ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. So kẹ́nì kankan má bẹ̀rẹ̀ sí ní máa bú Governor Ṣèyí Mákindé. Ó sọ báyìí, ó sọ báyìí, ó sọ báyìí. What do you expect the governor to say? Kí governor jáde láti máa solicit, ṣùgbọ́n kí wọ́n kàn jọ pé nǹkan tí wọ́n máa sọ kàn jọ kàn má jẹ́ kó tún implicate wọn sí. A kàn lè appeal sí governor ni pé ẹ jọ̀ọ́ o, ẹ wà lára àwọn tí ó bá wa ṣiṣẹ́ abẹ́lẹ̀ láti bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí o. Ògo tí yín náà ò ní wọ mi, ẹ̀yin náà ò ní ṣoore dáràn. Tí kì bá ṣe pé lọ́wọ́ oore nínú, èmi lè máa sọ̀rọ̀ o. Ṣùgbọ́n mo wo level tí ẹni tó bá máa ń fẹ́ bọ́n bá gbé wọ́n lè gbé wọ́n máa ń kówó ṣoore fún èèyàn fẹ́ lòmíì náà tó ń dá sápò o. Tẹ́ pé wọ́n máa ní ṣe fún èèyàn 10 tí ó ṣe fún èèyàn 2 tó máa dákẹ́ ń bẹ̀. Àwa là ń fàṣejù sí ẹ má bínú o. Àwa là ń fàṣejù sí, àwa là ń fi àṣejù sí. Tẹ́ pé tó bá ní a ṣe fún èèyàn 5, owó tiwa náà máa tún bá lọ. So tó bá yẹ pé kò ní oore nínú, tó bá wá jẹ́ ṣoore tàbí tó mọ ìtumọ̀ wípé kéèyàn ṣoore, bó bá tiẹ̀ máa yọ Oriyomi Hamzat tàbí Queen Naomi, kò ń ṣe lórí eléyìí tó ṣẹlẹ̀ yìí. So ẹ̀dẹ̀ má lọ bú ìjọba Tinubu. Ẹ̀yin tí ẹ lọ ń gbé àwọn nǹkan tó Oriyomi Hamzat, kábíyèsí o, Daddy Tinubu, president orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò, àwa sọ̀rọ̀sọ̀rọ̀ máa ń mì sí àná. Ìfẹ́ aráàlú la ní o. Àwọn nǹkan táwọn èèyàn wa máa ń bá wa sọ lábẹ́lẹ̀ àti ìwòye wa, ó máa ń tì wá ní tìkùtì. Tẹ́ bá come across anything tí àwọn ìkà ènìyàn bá share, tán lọ ń rí share nítorí pé wọ́n fẹ́ kẹ́ ẹ rí,
ẹ jọ̀ọ́ ẹ kàn rò nínú yín pé ṣé èmi fúnra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ṣé mi ò ṣẹ̀rí àbọ́mọ́ mi ò ṣẹ̀rí ṣé mo mọ́ tẹ́ ẹ bá ti rí wípé ẹ mọ́ gbogbo ohun tó bá ń dùn yín lára Oriyomi Hamzat ẹ bá mi dáríjì ṣùgbọ́n tẹ́ ẹ bá ti mọ́ bí Ọlọ́run ẹ lè gbé ìgbésẹ̀ ṣé ẹ mọ̀ wípé èmi ò against yín rí bára ṣe ń ni wá tó mi ò against yín rí nítorí pé àsìkò tá a wà yìí èmi expect ẹ pé ó máa wáyé lọ́jọ́ kan lórílẹ̀‐èdè Nàìjíríà yàtọ̀ sí àwọn kùdìẹ̀kudiẹ kan tó ń dùn gbogbo wa mi ò against yín rí èmi náà gbẹ̀bí lórí yín nítorí pé odidi wákà ni mo kọ nígbà tí mo fẹ́ kẹ́ débẹ̀ and I have my reason mi ò dẹ̀ tí regret lórí reason yẹn títí di ìgbà yìí nítorí wípé ohun tí mo rí nígbà yẹn lèmi fi tẹ̀lé yín lẹ́yìn ìgbà yẹn àbúrò Gbénga Adébóyè ni mí ọwọ́ ọ̀tún yín ni ẹnu mi ò tiẹ̀ gbà láti bọ́ síta láti máa insult yín mo bẹ̀ yín ni mo bẹ̀ yín ni mo bẹ̀ yín ni ohun tí ó bá yẹ kẹ́ ẹ ṣe ni kẹ́ ẹ ṣe bàbá yẹn ní forgiving spirit I trust him bàbá yẹn ò kí ń yarú ara nǹkan tí mo ṣe tẹ̀lé nígbà yẹn nìyẹn bàbá yẹn ò kí ń yarú ìyẹn ti tó bẹ́ẹ̀ yẹn I know who Tinubu is now ẹ̀yin tẹ́ ń ṣàdúrà internet mo fẹ́ advice yín ẹ má ṣe carry mi àwa náà ń gbàdúrà fún Oriyomi Hamzat àwa gan ti ṣe vigil fún kádúrà yẹn lè gbà ẹ lọ bá Ọlọ́run sọ ní kọ̀rọ̀ ó ní ohun tẹ́ ẹ bá sọ fún òun ní kọ̀rọ̀ ó tiẹ̀ ní nígbà tó bá ń gbàdúrà tàbí gbàwẹ̀ ó ní kó tún fi òróró ìkunra kun ojú ẹ kí àwọn ènìyàn má bàa rí lójú ẹ pé o gbàwẹ̀ àbí àwẹ̀ ó ní kó má ṣe bí àwọn alágàbàgebè tó yẹ pé tó bá ń gbàwẹ̀ tàbí àdúrà ìta tẹ́ḿpìlì ni wọ́n lọ dúró sí Jésù ló fẹnu ara ẹ̀ sọ so ẹ lọ nínú kọ̀rọ̀ yín ó ní ohun tí ẹ bá mi sọ̀rọ̀ ní kẹ́lẹ́kẹ́lẹ́ bọ̀dá Kingsley Ògúndé sọ̀rọ̀ kan ó ní mo wólẹ̀ mo sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ohun tó wù mí ni mo bá Jésù sọ o bàbá mi má ti sọ̀rọ̀ mi dayọ̀ mo wá ṣọpẹ́ o bàbá wa lókè mo ti bẹ́ ènìyàn sọ́rí tó yí bí rí ẹ̀dá ayé kò má lè bá mi ṣe o Ọlọ́run aláṣẹ pé òun ló máa nu omijé yẹn kúrò ẹ má gbàdúrà lórí íńtánẹ́ẹ̀tì mọ́ what of tí ò bá tí ì sí íńtánẹ́ẹ̀tì ẹ ní gbàdúrà fún Oriyomi Hamzat àti Queen Naomi àti àwọn yòókù tán mú then when you are praying you are mentioning Oriyomi Hamzat àti Queen Naomi àwọn mẹ́fà ló wà ń bẹ̀ gbogbo wọn lọmọ ọlọ́mọ principal Islamic school àti àwọn tí wọn dárúkọ tán dárúkọ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan yẹn gbogbo wọn ni kẹ́ gbàdúrà fún papọ̀ bẹ́ẹ̀ ni tán bá yọ Oriyomi Hamzat àti Naomi kúrò àwọn yòókù tán wà níbẹ̀ yẹn ńkọ́ ẹ stop àdúrà orí íńtánẹ́ẹ̀tì kò ní túmọ̀ lójú ti tèmi bẹ́ẹ̀ ṣe ń gbà mi ò tiẹ̀ láìkẹ̀ tèmi nìyẹn mi ò sọ tẹlòmí o ẹni tó bá láìkẹ̀ kó má bínú o ẹni tó bá tabákójọ kó forí jìn mí òótọ́ ni Ṣeun Adébóyè máa ń sọ o èmi ò dẹ̀ kí ń jojú mi ò kí ń jojú tí má dẹ̀ ti wá sọ́dọ̀ rẹ wípé nǹkan báyìí ni mo fẹ́ gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ tó bá wò wípé nítorí pé mo sọ òótọ́ wípé mo ti rọ́ǹgì yá lé mi padà wọ́n ti lé mi padà rí kò nítumọ̀ so mo wà okay pẹ̀lú ẹ̀ you know I'm okay to be rejected for saying the truth than to be accepted for you know kí ni mo fẹ́ pè náà for deception. I can't deceive myself, so I cannot deceive you. Ẹja lọ máa gbàdúrà fún ní kọ̀rọ̀. Káwọn tẹ́tí ẹ̀ ń gbàdúrà against gan máa wò pé kí ló ń ṣàwọn eléyìí, kí ló má tún bí wọn. Ìkọ̀tún nìyẹn. Another one. Ẹ̀yin òṣìṣẹ́ àgídìgbò, ẹ̀yin lókù tí mo fẹ́ bá sọ̀rọ̀. Àti gbogbo ẹ̀yin tẹ́ bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí online. Gbogbo ẹ̀yin tó bá ká lára ẹ má sọ nǹkan ṣe rí àwọn ẹ̀bẹ̀ orí internet àwọn ariwo àwọn gbogbo oríṣiríṣi ìlú ó lè má ṣiṣẹ́ ó lè má ní mínì ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ bóyá ìjọba lẹ sọ sí ẹnìkan ṣe ẹyin Oríyọmí wọn máa ti tì mọ́lé o kò máa yé wa mọ́ o kí ni òye ẹ ń bẹ̀ kí ni òye ẹ níbẹ̀ ṣó lẹ chingom mọ́jú ni àbí òkè òwú bọ etí kí ni òye ẹ níbẹ̀ ibi tí ọ̀rọ̀ Nàìjíríà dẹ̀ sú mi sí ó ní wípé when these people when they don't do what they're supposed to do
you will still come out and molest them. Ẹ sì máa wá irú ìyẹn gan ẹni tó yẹ kọ́ràn tètè bọ́ lọ́rùn ẹ̀ gan ọ̀ràn ò ní bọ́ lọ́rùn ẹ̀ nítorí ẹ̀yin gangan tán máa bẹ̀rù. You will still come and say ẹ̀yin tẹ́ ń sọ nísìn gbò bá yá tírú ẹ̀ bá ṣẹlẹ̀ ẹ̀yin lẹ́ máa rí fáàsì pé nígbà tó Oriyomi àti Naomi pé tí anything like that bá ti ń ṣẹlẹ̀ wọn ò gbọ́dọ̀ gbégbèsè mọ́. Ẹ jẹ́ kó gbégbèsè kí Ọlọ́run Olódùmarè kó dẹ̀ bá wa rọ̀ wọ́n nínú kí wọ́n dẹ̀ rí Okodoro tó wà nídìí ẹ̀ tó bá ṣe investigation tó dẹ̀ rí wípé aim and objective wọn kò ń ṣe àwọn ni wọ́n pa àwọn ọmọ ìyá àbí àwọn ni wọ́n sọ wípé kó pa wọ́n àwọn ìjìyà díẹ̀ tó bá wà bóyá owó tán ọ̀nà máa san ni bóyá wọ́n ṣe ni ẹ jẹ́ kí ìjọba ó ṣe kọ́rùn wọn mọ́. Ṣé Alhaji Hamzat àwa ṣe ọdún níbẹ̀ yẹn àwa ṣe gbá tó bá ṣọdún níbẹ̀ yẹn tí ò bá lọ sẹ́wọ̀n. Aren't we happy about that? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe sọ àdánwò tọ́lọ́run sọ wípé òun máa rí látara ìṣoore nìyẹn ọ̀tá ìṣoore nìyẹn Ọlọ́run Olódùmarè kò ní jẹ́ kó wọnú egungun àtẹ̀mí rẹ̀ lọ. Mi ò rò pé ẹ mọ nǹkan tí wọ́n charge wọn fún. Wọ́n charge àwọn ẹni ẹlẹ́ni tó fẹ́ ṣoore fún murder case. Wọ́n fi rán sí remind towards ju prison lọ. International olórí gbogbo ọlọ́pàá ló handle case. So ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá a máa sọ online tí àwọn people yìí ò ní tún máa wò pé see what idiot says. Àwọn ọ̀rọ̀ tó ti bàbá Ìjẹ̀ṣà dẹ́wọ̀n lónìí níbi tá a ti ń jà lórí internet. Àwọn ọ̀rọ̀ tó ru inú Ìyábọ̀ Òjó sókè tí gbogbo wọn fi ń gún princess ní kẹ́sẹ́kẹ́sẹ́kẹ́sẹ́ torí nígbà tí àwọn ènìyàn bá sọ̀rọ̀ kalẹ̀ tán òun náà máa fìbínú padà wá sí internet. Bóyá bàbá Ìjẹ̀ṣà ò bá ti máa sí níbi tó wà yẹn lénìí. Ẹ jẹ́ ká mọ̀ tá a máa sọ lórí rédíò. Ẹ jẹ́ á mọ̀ nǹkan tá a máa sọ lórí internet. If we have the right to our phone, if we have the right to to on our Wi-Fi or activate our killer or make our internet active, we have the freedom of talking. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á lo the last òfin tó jẹ́ òfin ti ẹ̀mí tó wà nínú Galatians 5 ìkóra ẹni ní ìjánu ni. Ẹ má jẹ́ ká sọ ọ̀rọ̀ kẹ́ ẹ máa rò wípé nígbà tí n bá sọ̀rọ̀ Oriyomi á rò wípé mo nífẹ̀ẹ́ òun tó dẹ̀ jẹ́ pé ṣe lẹ fi ń kì wọ́n bọ inú ẹ̀rẹ̀. Ṣé ti gbọ́? If you have to do anything now, make it an appeal. Ó máa ṣiṣẹ́ kò ní ṣiṣẹ́ irú nǹkan tí Alhaja Kaola tó ṣe yẹn òun ni everybody máa ṣe. Tó bá dẹ̀ mọ̀ wípé antagonist ni ẹ ṣe dáadáa ṣùgbọ́n bó ṣe ń ṣe ni wọ́n ń kọ sílẹ̀. Eléyìí tèmi àti ẹ bá ń ṣe wọ́n ń kọ sílẹ̀ fún wa. Wọ́n ń kọ kò sí nǹkan tá a ṣe tó wà nípa rẹ̀ ibi tẹ́rù ti máa ń bà mí láti ṣèkà nìyẹn. Mo máa ń rí bí ìgbà tó yẹ pé tí n bá ti ń ṣe wọ́n ti ń kọ. Even tó ṣẹ̀ mí tí n bá fẹ́ gbẹ́nulé àdúrà òdì máa caution ara mi. Torí màá rántí òfin tó ń sọ wípé tèmi ni ẹ̀san máa gbà. So tó bá jẹ́ ẹni tó ń ka ìwé mímọ́ àwọn nǹkan kan máa wà tó máa caution ẹ. Tó bá dẹ̀ jẹ́ ẹni tó ń rántí Ọlọ́run ní gbogbo gbà àwọn nǹkan kan máa wà tó máa caution ẹ. Tó bá jẹ́ lóòótọ́ ẹlẹ́sìn ni wá lóòótọ́ àwọn nǹkan kan wà tó máa caution wa. So ẹ̀yin tẹ́ wà ní Àgídìgbò ẹ free lágídìgbò ẹ máa ń sọ̀rọ̀ dáadáa lágídìgbò ẹ ń sọ̀rọ̀ dáadáa lágídìgbò ẹ má sọ̀rọ̀ kọjá òfin tó di àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ dẹ̀ má lọ sọ̀rọ̀ wípé a fẹ́ jà fọ́gá wa à ń gbèjà ọ̀gá wa tàbí kí kankan nínú yín wá sórí íńtánẹ́ẹ̀tì láti máa sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ against èèyàn ẹ má tàbá àwọn tí Oriyomi àti Queen Naomi ń bá fa case ẹ mọ̀ tẹ́ ẹ máa sọ kẹ́ ẹ má kó bá wọn sí ẹ má dè wọ́n lókun o ẹni tó bá fẹ́ lọ wò wọ́n kó lọ wò wọ́n but ẹ máa ní lọ́kàn wípé bí wọ́n ṣe wà níbẹ̀ yẹn Oriyomi ní láti rest Queen Naomi ní láti rest mo arrange fẹ́ nìkan láàárọ̀ yìí pé ṣé àní lọ wọ́n sọ fún mi pé àwọn tó ń lọ síbẹ̀ ti pọ̀ jù pé wọn ò tiẹ̀ jẹ́ kó sinmi and that is why I stopped lílọ síbẹ̀ kọ́ ló máa yọ kó rí mi pé mo wá kọ́ ni ó máa sọ pé mo nífẹ̀ẹ́ èmi ò kì í àwọn ṣe kárí mi yẹn tó bá jẹ́ wípé láti fún ní sinmi ni ẹ reduce ẹ jẹ́ kán sinmi ẹ jẹ́ kán ronú ẹ tiẹ̀ fún wọn láyè láti ronú
ẹ fún wọn láyè láti ronú. The next hearing, the last hearing, ọ̀gá mi Gboyega wà lọ, ṣé ẹ gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì pọ́n lọ ni, ṣé wọ́n pariwo ẹ̀, ọmọ wọn kúkú ni, kò ń ṣe lásìkò yìí la máa fi sílẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yẹn Ambrod, you said you were with him. Àwọn FIBA náà wọ́n organize kọ lórí group, we were praying for him. Ọlọ́run Olódùmarè á gbàdúrà àti ìbádà gbogbo wa. So àwọn ìmọ̀ràn mi kò jù bẹ́ẹ̀ lọ, ẹ jẹ́ kí gbogbo wa ká mú lò. Lẹ́ẹ̀kan sí mo bẹ̀bẹ̀ lọ́wọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà tí gọ́vnọ̀ Ṣèyí Mákindé àti bàbá wa ọlọ́lá jùlọ Tinubu tí wọ́n tukọ̀ wọn. Adájọ́ tó wà nídìí ọ̀rọ̀ Oriyomi Hamzat, ẹ wò dáadáa, ṣe mọ̀ wípé lóòótọ́ ibi tẹ́ ẹ bá sọ sí la gbà, ṣùgbọ́n èrò inú wọn ní láti sọ àwọn ọmọ yìí di aláyọ̀ nínú ọdún. So nígbà míì nígbà tọ́lọ́run bá ti yọ Oriyomi níbí báyìí, òun náà máa mọ̀ wípé èèyàn máa ń study environment ni láti mọ nǹkan téèyàn máa ṣe. Nígbà téèyàn pè yín wípé kẹ́ wá gba nǹkan, tẹ́ ẹ ti fa géètì àgídìgbò yọ, ṣé nígbà tẹ́ wá dá ní gbèsè yẹn, ṣé gbèsè tán dá ní àgídìgbò tán fa géètì yọ for what now? Kò ṣe 50,000 ló ní ẹ wá gbà, kò ṣe 100,000 ló ní kẹ́ wá gbà. Ó tún bọ́ sórí rédíò ní nǹkan tó fẹ́ fún yín kò ní ìtumọ̀ o. Ó ní kákọ̀ fún yín, ó ní tẹ́ bá wọnú báàgì yẹn iye nǹkan báyìí báyìí lẹ máa bá ń bẹ àwọn títí ẹ̀. Kádẹ̀ ló mọ̀ ní gẹ́gẹ́ bí mo sọ pé àbámọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ni, kó ti sọ fún Queen Naomi pé ẹ jẹ́ kí n fi kíní yìí ṣe àjọyọ̀ tí mo máa ń ṣe fáwọn ọmọ mi. Toró ti mọ bó ṣe é ṣe, tó bá fi tíkẹ́ẹ̀tì tí ó kàn dùn mí. Ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì tá à ń sọ yìí, àwọn tí ò ní ìdí ẹ̀ náà ló máa rówó tíkẹ́ẹ̀tì san. Bẹ́ẹ̀ ni àwọn míì wà tó yẹ pé bó bá pè ní 2,000 wọn ò ní rí owó tíkẹ́ẹ̀tì yẹn san. Nígbà táwọn yẹn ò bá rówó tíkẹ́ẹ̀tì san, wọn ò ní nípìn náà ẹ̀. So ọlọ́fẹ́ yẹn náà ló ti dáa jù, ṣùgbọ́n ẹ wo ibi tó bá wa dé. So what do we have to do? What do we have to say? It is well. So the security we're talking about, it is because I want God to know, okay, this is among the number of the people we are expecting. Then ó ṣeé ṣe kó rú mọ́ àwọn èèyàn kan káwọn ètò aláàbò kí wọ́n dúró, àwọn ètò ní health kan dúró, àwọn mélòó gan náà ló ń ṣe tí wọ́n provide nǹkan yẹn. So gbogbo wa àti tún kẹ́kọ̀ọ́ kan sí nìyẹn. Bẹ́ẹ̀ ni gbogbo èèyàn tó ń gbémọ̀ràn yìí kalẹ̀ tó bá jáwọn náà ní, they will not do what they are advising people. Torí wípé ó ti ṣẹlẹ̀ ni gbogbo wa ṣe ń sọ pé kò ṣe ṣe lè, kò ṣe ṣe lè, kò ṣe ṣe lè. So it is well. Auntie Opeyemi, my sister, please, I don't see anything for Christmas. So Ọlọ́run máa pèsè o. Ọlọ́run á pèsè olórúkọ Jésù. It is well yo. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti wò wá. My friend Tọ́pẹ́, Auntie Eunice, ẹ ṣé o. My sister Opeyemi, ẹ ṣé o. Okay, friend Tọ́pẹ́ Ṣónẹ́yẹmí orí dáadáa lókè yẹn. Everybody ẹ ṣé o. God bless you. Ẹ bá mi ṣáì. Okay, friend Abiola Oyalajo, ẹ ṣé. God bless you. So ẹ máa bá wa gbàdúrà fún Oriyomi Hamzat. Kẹ́dẹ̀ máa fàdúrà ran lọ́ọ̀yà yẹn lọ́wọ́, kọ́lọ́run kó fún wọn ní ọpọlọ ìmọ̀ àti òye láti ṣe àríyànjiyàn ẹjọ́ yẹn. Kọ́lọ́run kó dẹ̀ bá wa mínísítà sí adájọ́, torí gbogbo àríyànjiyàn tó wù kí gbogbo lọ́ọ̀yà kí wọ́n ṣe, nǹkan tádájọ́ bá sọ ní verdict. So Ọlọ́run Olódùmarè á bá mi yọ Oriyomi Hamzat kúrò nínú ilé yìí, bó ti jẹ́ murder case tó, nítorí pé wọ́n plan láti pààyàn tí kì í dẹ̀ ń ṣe àwọn ni wọ́n pa àwọn ọmọ. Mo mọ̀ pé kò kí ń ṣe ìdájọ́ tó yẹ kó yọrí sí ikú, ṣùgbọ́n mi ò fẹ́ kí wọ́n fi kán ṣí oore fẹ́ wọn ló gbà. So ẹ máa bá wa gbàdúrà, torí báyìí kódà kó jẹ́ wípé ó ti pẹ́ tí mo ti rí Oriyomi Hamzat, báyìí ọ̀rẹ́ ìmùlẹ̀ rẹ̀ ni mí, ọmọ ìyá mi ni. Torí ní àsìkò ìṣòro báyìí gangan ló máa ń wù mí láti súnmọ́yàn jù, kẹ́ni tó wà nínú ìṣòro kó jáde. So gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ kí wọ́n tún kí ara bọ̀ wọ́n, kó ṣájìyà. Tó bá jẹ́ wípé Ọlọ́run ń ṣe pé gbogbo ẹ̀ṣẹ̀ tá à ń ṣe ká ṣájìyà,
ibi tèmi àti ẹ máa wà lénìí Ọlọ́run ni ò bá mọ̀. It is well.